ẹ má gbọ́wọ́ lọ́wọ́ o wọ́n bá ti dé o ẹ̀yin náà mọ̀ pa wọ́n dànù ni o kò yẹ serving senator ó yẹ ni gbogbo kó pèsè òjìnà kò yẹ alùbàtà. àwọn kan ní ààrẹ Bọ́lá Tinubu wà too desperate láti gbọ́sùn by fire by force. ṣé ẹ wá rò wípé Adémọ́lá Adeleke tún lè ní sympathy lẹ́ẹ̀kejì. títí dọjọ́ ìbò tí a bá rí wọn ó pa mi o. gbólóhùn tí sẹ́nẹ́tọ̀ sọ yìí gbólóhùn tí dájà alẹ́ ni gbólóhùn tí bà nǹkan jẹ́ ni gbólóhùn tó lè dódìdí ìlú náà ni. orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè tí ń fúnyàn nírètí níbi tá a wí sí kọ́lá àkú sí. ìlú tó gbé olè tí ò gbé ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ni. bí a bá tún gbúrò akọ́ọ̀dù kankan nílé sàǹdù yìí. ìbò tá a máa dì í ìbò ilé ẹ̀rìkọ́ọ̀dù mi ò kẹlẹ́ sọ́ọ̀tì nínú ìyá. torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ojú ayé yín lẹ́ẹ̀ ti tán kẹ́ ẹ tó dàgbà kẹ́ ẹ tó lọ bí àgbáre lẹ́ẹ̀ ti tán. sẹ́nitọ́ Adénígbà Fadahunsi wọ́n ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá nílùú Òṣogbo. ẹgbẹ̀tàlá propaganda kò lè sọ ẹnìkan kan di gọ́vnọ̀. ẹgbẹ̀tàlá propaganda kò lè mú èèyàn kan kúrò nípò gọ́vnọ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. ohun tó bá ń bẹ nínú èèyàn náà lọ tí pààyàn mọ̀ lórí ọ̀rọ̀ kan yìí tó gboyire ayélujára káàkiri níbi tí sẹ́nẹ́tọ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Francis Adénígbà Fadahunsi sọ láìpẹ́ yìí níbi tó ti ń rọ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ọ̀rọ̀ kan yìí tó sọ ìyẹn nílùú Iléṣà ló ti ń sọ wípé níbikíbi tí wọ́n bá ti rí àwọn ọmọ ẹgbẹ́ àkọọ̀dù wípé níṣẹ́ ni ká pa wọ́n o lórí ọ̀rọ̀ òṣèlú ìyẹn ìbò tó ń bọ̀ ní ọjọ́ sátidé yìí nínú ẹ̀ náà ni Francis yìí ti jáde ìyẹn bàbá Fadahunsi òun náà lọ sọ wípé níbi tí ètò ìpínlẹ̀ Ọ̀ṣun dé dúró báyìí níbikíbi tó bá ti rí àwọn ọmọ àkọọ̀dù ìyẹn àwọn ọmọ Adémọ́lá Adeleke àtàwọn táwọn fẹ́ dìbò fún wọn ó níbi tó bá ti rí wọn kán pa wọ́n ni o láti dákùkù lájà sọ́kàn àwọn èèyàn ìyẹn nìkan sì kọ́ láti dákùkù lájà nìkan kọ́ bí kò ṣe láti má jẹ́ káwọn èèyàn lè jáde lọ dìbò tí wọ́n bá wá fẹ́ da kìíní ọ̀hún rú tí wọ́n lè sọ wípé àwọn APC hàn náà ni wọ́n wọlé bẹ́ẹ̀ bá gbàgbé inú àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti jáde wípé ibo làwọn fẹ́ dé àwọn òjagun o nípa bí ẹgbẹ́ APC ṣe múra láti jagun fi ogun àtọ̀tẹ̀ ìbọn àti gbogbo ohun tí ì bá jẹ́ bó ṣe rí gìnì láti fi gba ìjọba lọ́wọ́ Adémọ́lá Adeleke gbogbo ọ̀rọ̀ yìí òun náà ló ti ń dorí atẹ́gùn láàmú níbi tí ọ̀rákùnrin kan tó jẹ́ ògbóǹsáfẹ́fẹ́ táwọn èèyàn mọ̀ sí Ṣeun tó ti ń fọ̀rọ̀ po bàbá yìí lọ́fùpọ̀ ẹ̀rí bàbá òun ṣe ń jábọ́ tó ń sọ wípé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ó dàbí ẹni pé ikú àwọn ará Ọ̀ṣun dùn mọ́ bàbá yìí ìyẹn Francis yìí nínú débi wípé ẹ tún gbọ́ nípa tí wọ́n ń gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ wa lẹ́nu wò kakó sọ pé bẹ́ẹ̀ kọ́ ní bẹ́ẹ̀ ni òun sọ bẹ́ẹ̀ ìyẹn ni pé kí ni wọ́n ó ṣe gan torí pé ọmọ ẹgbẹ́ APC ni ara àwọn tí Tinubu sì ránṣẹ́ wípé dandan ni kí wọ́n gba ìpínlẹ̀ Ọ̀ṣun fóun ni o ó ń fọwọ́ ẹ̀ sọ̀yà pé òótọ́ ló ń sọ bẹ́ẹ̀ pé kò sí nǹkan tí ó tẹ̀yìn ẹ̀ yọ òun làwa gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó wípé wọ́n fọ̀rọ̀ kò nífupọ̀ ọ̀rọ̀ tán wá fi kò nífupọ̀ kì í ṣe pé wọ́n lọ gbé nílé kì í ṣe wípé wọ́n lọ bá ọlọ́pàá pé ẹ lọ arrest ẹ̀ níṣẹ́ ni wọ́n pè sórí fóònù tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò níbẹ̀ ló ti ń sọ fún wọn wípé báyìí kàṣá báyìí kàwòdì nínú èyí tí wọ́n fi fọ́nrán ẹ̀ wá tẹ́sí gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ tó ń ké fatafata ń bẹ̀ wípé ẹni ọdẹ bá pa àpagbé ni o ẹni ogun bá sì pa lórí ètò ìpínlẹ̀ lórí ètò ìbò èyí tó máa wálé ní ìpínlẹ̀ Ọ̀ṣun àpagbé ni ó ní nítorí pé ní dísírìtì tòun o wípé wọn ò foni lọ́kàn balẹ̀ àti pẹ̀lú pé Adémọ́lá Adeleke ò ṣe nǹkan kan nínú èyí tá a gbọ́ pé inú gbogbo ọmọ Ọ̀ṣun ló dùn sí Adémọ́lá Adeleke tí wọ́n sọ wípé mímí kan ò lè mí wípé òní ọgbà ìpínlẹ̀ Ọ̀ṣun padà ṣùgbọ́n sáwọ ẹgbẹ́ alátakò náà jáde wípé kò ní rí kíní ọ̀hún gbà bó ṣe pípa bó ṣe gbígbé bó ṣe dídàrú bó ṣe mọ̀gbọ̀mọ́gbó àfikàn lé Adémọ́lá Adeleke kú ò nínú èyí tí ẹnìkan tá à ń pè ní Awíkókó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọlọ́rọ̀ ọgbọ́n ti jáde sí kíní ọ̀hún ó ní sóṣèlú náà la ń ṣe yìí tí odidi bàbá Francis Fadahunsi tó ti jáde gbayagbayà láti máa sọ wípé gbogbo ẹnikẹ́ni tán bá ti tọ́jú ọmọ ẹgbẹ́ àkọọ̀dù ká máa pa wọ́n ni o ó ní sẹ́rù ẹ̀ tọ́ sí ẹni tá a pè ní àgbàlagbà ẹni tó ti jẹ́ mọ̀dòmọ́dò òṣèlú ẹni tá à ń wò gẹ́gẹ́ bí àgbàlagbà onílàákàyè ọ̀rọ̀ tí bàbá ìsọ onílàákàyè nú rárá níbẹ̀ ni àwọn èèyàn ti wá bẹ̀rẹ̀ sí pé sórí ayélujára láti sọ wípé bàbá yìí kì í ṣẹni tí èèyàn tẹ̀lé nítorí pé àgbà tí ń ṣe láńgbáláńgbá ni wọ́n láti máa fún àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ní orí ọ̀fẹ́ láti gbógun ti ìjọba Adémọ́lá Adeleke ìyẹn nìkan wá kọ́ o ṣùgbọ́n láti jẹ́ káwọn èèyàn máa pa wọ́n ó ní ohun tó àwọn mọ̀ wípé nínú ẹgbẹ́ APC wọ́n ti pa ọmọ ẹgbẹ́ APC tó tó 10 ló sì sọ wípé báwọn káwọn náà yọ̀bọ̀n yàdá kí wọ́n máa pa gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àkọọ̀dù lọ Awíkókó ti wá sọ pé ọ̀rọ̀ yìí kì í ṣe tó yẹ ká máa bá lẹ́nu àgbàlagbà ẹni tó jẹ́ olórí àti àṣáájú ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù kíní ọ̀hún níbi tí fearless talker gan ti confam ẹ̀ ìròyìn ọ̀hún jáde kódà ó wà lójú ìwé ìròyìn gbogbo
ẹ sì gbọ́n tí bàbá Fadahunsi Francis yìí ń sọ ẹni tí a pè ní olórí àti aṣáájú wa nípínlẹ̀ Ọ̀ṣun o tọ̀ bọ́ wá jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tẹ̀yìn gbọ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ ní bá wa tẹ̀ sójú ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láìjagun pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tó ra ago ọ̀hún ni ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ já gbọ́n tí bàbá Francis Fadahunsi sọ nítorí pé wọ́n sọ̀rọ̀ tó kọ̀ wọ́n ti wá fún àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun lágbára wípé ibikíbi tó bá ti rí àwọn ọmọ àkọọdù ìyẹn àwọn ọmọ Adeleke tí wọ́n fẹ́ dìbò fún Adémọ́lá Adeleke wípé ká máa pa wọ́n ní o ọ̀rọ̀ ọ̀hún òun náà nílé iṣẹ́ ọlọ́pàá gbọ́ tó sì ń fọ̀rọ̀ pọ̀ bàbá yìí lọ́fùnkọ̀ bàbá yìí yóò sì sọ pé bẹ́ẹ̀ kọ́ ó ní bẹ́ẹ̀ ni òun lòún sọ bẹ́ẹ̀ ibikíbi tó bá ti rí wọn ká máa pa wọ́n ní o kí wàá làwí kókó sọ ọ̀rọ̀ wo ló tẹ̀lé kí làwọn èèyàn kan sọ lórí ẹ̀ kí ní òun là ní kẹ́ wá gbọ́ báyìí ẹ já máa bẹ́tù ọ̀hún bọ̀ ọ̀rọ̀ tó lágbára gbáà ni báwo lètò ìpínlẹ̀ Ọ̀ṣun ó ti rí ìyẹn lọ́jọ́ sátidé yìí tẹ́ mọ̀gòmọ́gó àti pípa yìí náà ni ẹ wo ẹja ṣe àkíní ọ̀hún ẹ̀yẹn tẹ subscribe button síbẹ̀ tí ló bá ṣe ń lọ àní jẹ́ kí tí yín ó di sí o bọ́rọ̀ ọ̀hún bá sì ṣe jábọ́ bí àpò ìrè kìkìkì náà lẹ́ẹ̀mọ̀mọ̀ ní ìkànnì yìí ẹja máa bẹ́tù ọ̀hún ẹja ṣe ẹ̀ káàkiri social media kó dọ́dọ̀ gbogbo àwọn ọmọ Ọ̀ṣun pátápátá èyí tí bàbá Francis Fadahunsi ń sọ rèé o wọ́n sá o ilé iṣẹ́ ológun àti ilé iṣẹ́ ọlọ́pàá ti sọ wípé pàmò àrú ẹ̀ ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́nikẹ́ni bá gbìyànjú àti dán wò yóò jẹ́ su ẹ̀ ní funfun ni bọ́rọ̀ ọ̀hún ṣe rí ni ẹ̀yẹn sàtẹ subscribe button síbẹ̀ ẹ̀tàgò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹja ṣe ẹ̀ ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀. gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dìfẹ́ẹ̀tì kúrò ní PDP yìí kì í sọ̀fẹ́ lọ́ba dé nǹkan dúnú àkáàtì yín gbì. ẹ̀yin èèyàn wọn láwọn ọlọ́pàá ti invite Senator Fadahunsi immediately tèmi tiẹ̀ rí news yẹn mo kàn yín mú sí wọn ni mo ní ìgbẹ́ ta ni ò mọ tán ṣe lẹ́ni tẹ́ kàn invite audio invite kọ́ ni tó máa padà délé láyọ̀ àtàláfíà tí ò sí nǹkan kan tó máa ṣe ẹ kàn invite ẹ̀kẹ́ ìbọ̀dí lè gbẹ́nu dákẹ́ ní tẹ́ ẹ ṣe náà kọ́ nù tọ́ba kò sẹ́ni tí ó mọ̀ wípé fídíò yẹn original ni so tẹ́ ẹ bá sure ó yẹ kẹ́ ẹ detain ẹ̀ ni we don't want to see him coming back but Nigerian police they will definitely release him audio kini audio detention ní agbára federal ẹ̀ ń wò yẹn so gbogbo àwọn pé invite wọn yẹn ìgbẹ́ ni gbogbo wa ti mọ̀ pé ìgbẹ́ ni kò ní fún un Nigerian police if you want to prove yourself wípé we can still depend on you then prove yourself. ẹ ti gbọ́n bíi tí sẹ́nétọ̀ ti ń sọ wípé kódà kí wọ́n mú káàdì ìdìbò dání everybody has the right láti dìbò nígbà tó wù wọ́n fẹ́ni tó wù wọ́n lọ́jọ́ election ṣé má kó wá sínú jìnnìjìnnì ẹ má kó wá sínú dààmúdààbò ṣáyìn gbọ́ fídíò yẹn bó ti jẹ́ pé mo ti package ẹ̀ already tẹ́lẹ̀tẹ́lẹ̀. tó máa tún irú ayé wò nìyẹn tí a bá tún gbúrò àkọọ́dù kankan nílé ṣàǹbì. ṣe gbọ́rọ̀ báyìí tá a bá tún gbúrò àkọọ́dù kankan nílé ṣàǹbì yìí tá a bá tún gbúrò àkọọ́dù kankan sọ́dẹ̀ ń pọ̀dẹ̀ jayé ni. ta ló sọ fún ọ pé ẹgbẹ́ òṣèlú kan ni wọ́n ní Iléṣà tàbí ẹgbẹ́ òṣèlú kan ló wà lọ́sùn kí làbùrọ̀ dápayà sáwọn ẹni ẹlẹ́ni láyà tẹ bá mọ̀ pé ẹ lè wọlé ẹ ṣiṣẹ́ ọwọ́ yín náà o àná tó ń sọ̀rọ̀ yìí close pa Adémọ́lá Adeleke ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjà wá dé onídòwe ṣé irú òṣèlú tá à ń practice ní Nàìjíríà náà nu nípẹ́nu ọ̀gbọ́mọ jẹ́rí kò yí respective of ọjọ́ orí I'm asking Senator Adenigba Fadahunsi kí ni tí bàbá yìí tún fẹ́ achieve mọ́ láyé kí ni tó tún kù wọ́n tán tó fẹ́ ṣe is he governor or president with his age because merely looking at him senator yìí ti máa lé ní 70 years kò sí ibi tí kádàrá pín wọn dé tán ò tí ì dé kò sí ní táyàn mọ́ ní kí wọ́n wá dà láyé tí wọn ò tí ì dà kí wá ló dé ẹ cross carpet ẹ kó lẹ́gbẹ́ òṣèlú PDP ńgbà tó fẹ́ wó ẹ bọ́ sí APC loyalty ń bẹ lóòótọ́ ṣùgbọ́n loyalty lòdìwọ̀n kò sí loyalty tó máa mú mi against ọmọ ìyá mi kò sí loyalty náà tí ó mú mi kọjú ìjà sí ẹni tá a ti jọ ń ṣe é bọ̀ torí pa kọ́rọ̀ change ẹgbẹ́ òṣèlú. ẹgbọ́n tó sọ o ìbò tá a máa di ilé òun ṣe ẹ rìkọ́ọ̀dù mi ò ká ẹ lọ sọ ó dẹ̀ dínà ẹ̀ nígbà tí ṣe ohun Ọ̀kínbalóye ń béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo fídíò mo máa play. now ìgbà tá a sọ a ní fìlà burúkú tí wọ́n ń dé fìlà yẹ́lò
fìlà ẹranko. fìlà ẹranko àgbàlagbà ló ń sọ̀rọ̀ yẹn o. Èló pààyàn. Èló ló ti rí tí APC pa. Bẹ́ẹ̀ni ẹ̀yin kọ́ ní gbogbo àwọn náà pa yìí. So àti dé àti wá sọ fún yín. Títí dọjọ́ ìbò tí a bá rí wọn, wọ́n pa mí o. ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ títí dọjọ́ ìbò tá a bá rí wọn pípa ní o. àwa ò lè máa wò wọ́n dẹ̀ ni wọ́n dọ́kítọ̀ fídíò ni ńlẹ́jọ́ gbọ́ yìí náà. Kábíyèsí ó máa pe gbogbo àwọn tó ń gbé wa bẹ́ẹ̀. tó bá dọjọ́ ìbò tá a bá rí wọn pípa ní o àwa ò lè máa wò. ẹ gbọ́rọ̀ lẹ́nu sẹ́nẹ́tọ̀ àbí all right. ẹ̀yin èèyàn mo ti rí fídíò bíi tí sẹ́nitọ́ Fadahunsi ti sọ wípé pípa ni kán máa pa gbogbo àwọn accord member títí tán máa fi ṣe election. wọ́n dẹ̀ ní wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. I have to message someone wípé alpha hope you are fine lẹ́ni yẹn ni wípé wọ́n yin ìbọn gidigidi gan ní ọ̀dọ̀ òun pé ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni ìbọn tó dá. according to the person ó nígbà tó ń bá jáde báyìí ó ní wọ́n kàn sọ ni pé wọ́n ti pa àwọn èèyàn lọ bí ẹran why all this ẹ gbọ́ lẹ́nu wọn. Tí a bá tún gbúrò akọ́ọ̀dù kankan nílé Ṣàǹdù yìí. Ìbò tá a máa dì í. Ìbò ilé ẹ̀rí kọ́ọ̀dù mi ò kẹlẹ́ sọ́dọ̀ níbi à. Ìgbà tá a sọ, a ní fìlà burúkú dáńdé, fìlà yẹ́lò fìlà jẹ́ńdìsì, fìlà ẹranko, ẹranko ló pààyàn. Èló ló ti rí tí APC pa. Àbẹ̀yìn ẹ̀yìn kọ́ ní gbogbo àwọn náà pa yìí. So àti dé àti wá sọ fún yín. Títí dọjọ́ ìbò tí a bá rí wọn, wọ́n pa mí o. Àwọn ìlú máa wò. ṣé ẹgbẹ́ wọn tán sọ wọ́n ní wípé ẹ lè máa rìkọ́ọ̀dù àwọn òkè ẹ̀ wọ́n lẹ́ni bọ́dì tán bá rí nínú àwọn accord member tán máa títí tán máa fi ṣe election wọ́n ní pípa ni. What kind of heartlessness is this? irú èèyàn wo rèé torí election ẹnì kan máa pa àwọn èèyàn. mo ń wo comment section fídíò tí mo post sílẹ̀ kan ẹnìkan ní wọ́n pa èèyàn 4 ní àdúgbò àwọn oríṣiríṣi wá ń ṣẹlẹ̀ different kind of comment wọ́n ní wọ́n pa oríṣiríṣi èèyàn lánàá. irú èwo lélẹ́yìí náà. The senator representing Osun East in the National Assembly, Francis Fadahunsi, has arrived at Osun State Police Command headquarters in Osogbo following his invitation by police authorities for interrogation. So, the lawmaker arrived at about 2:35 p.m. lọ́sàn-án iná wọ́n débẹ̀ in the company of the Commissioner of Police in charge of Election and Security, Samuel Irali. ọlọ́pàá ló tún sìn wọ́n lọ commissioner. It will be recalled that father was done by the Osun State Police Command over a viral threat to kill accord members ahead of the state gubernatorial election. ńgbà tó di senator bá ń sọ wípé àwọn ọ̀gbẹ́ àfẹ́ gbọ́ àkọọ̀dù kankan bì kan ṣẹ́nu ìlú kan wà tó jẹ́ pé pátì kan ṣoṣo ló dominate ibẹ̀. ẹ̀dẹ̀ tí Démọ́lá Adeleke ti wá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló kún bẹ̀ wọ́n ń campaign wọ́n ṣe tó wù wọ́n bẹ̀ ẹnìyàn kò dí wọn lọ́wọ́. so báwo lẹgbẹ́ òṣèlú kan ṣe wọ́n sọ pé òun ló ní ìlú kan àwọn tó kù ò gbọ́dọ̀ dún mọ́? Is that democracy? ṣé democracy náà nù àbí democracy? sáwọn aṣíwájú náà ní sáwọn leaders lélẹ̀ àbí dealers nínú ìlú tó wà tó ti gbọ́dọ̀ sòótọ́ ọ̀rọ̀? What kind of ìlú is this? nbó láti get it wrong? wo ni senator pẹ̀lú èjì bàbá jáde mọ́ sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ jáde ẹ pa wọ́n ni. àtọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress àtọmọ ẹgbẹ́ òṣèlú Accord èwo ni sọmọ Ìjẹ̀ṣà nù wọn? kí Ìjẹ̀ṣà ọmọ pa Ìjẹ̀ṣà láìsógun òlú sílùú
láìsógun orílẹ̀-èdè sórílẹ̀-èdè ní dìsẹ́mù ìlú torí pé orúkọ ẹgbẹ́ òṣèlú pín wáyà sọ́tọ̀ káwá sọ wípé torí pé ọmọ ẹgbẹ́ òṣèlú kan ló ṣe nǹkan fún ọmọ ẹgbẹ́ òṣèlú wa a gbọ́dọ̀ dájọ́ fún wọ́n gbọ́dọ̀ pa ni nǹkan tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí lélẹ́yìí. Does that make any sense to anybody? So now lánàá ni fọ́nrán kan gbàgbóró nípa ọ̀rọ̀ tí sẹ́nítọ̀ tó wá láti Ọ̀ṣun East Senatorial District tí wọ́n sọ wọ́n ní bọ́ọ̀bá kọ́ pa bọ́ọ̀bá búlẹ́sẹ̀ kọ́ mọ́ lọ. Bàbá òun ò déédé sọ̀rọ̀ wọ́n láwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord wọ́n ń pa àwọn ọmọ àwọn tọ́jọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC. ńgbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní gómìnà Démọ́lá Adeleke ńlọ́rọ̀ àwọn tí wọ́n wá ń pààyàn yìí wá. Meanwhile àtẹ̀mí àtẹ̀yìn mọ̀ dájú wípé àwọn èèyàn ká máa jíṣẹ́ tí ẹnìkan kan ọ̀bẹ̀ wọ́n ní tí wọ́n ń pè ní loyalist ó kù ní pé kí wọ́n ẹ̀sẹ̀ rán èèyàn. wọ́n máa sọ pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC lọ́pẹ́ nìkan kíní kankan kò túmọ̀ sí pé èèyàn lọ́ràn wọn kò túmọ̀ sí pé ẹ̀yin lẹ́ràn wọn tàbí à ń bọ̀ lọ́ràn wọn. So bí ìjà bá wá ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ méjì kì í ṣàkọ́kọ́ leléyìí. Àwọn tí wọ́n ń jà ni wọn ò nírò ni wọn ò láròjinlẹ̀ ó yẹ kí wọ́n wá gbódẹ́kun fún kí wọ́n ó béèrè lọ́wọ́ ara wọn kí ló dé táwọn máa jà nítorí ẹnìkan. Sanfori tàwọn rún mú ni ẹni tí ń díje kì í ṣe bíi mi kì í ṣe bíi tiẹ̀. Why will I be fighting because of anybody? Nígbà tí mo mọ̀ pé mo lọ́jọ́ iwájú tó dáa tèmi náà lè jáde lọ́la kí n sọ pé mo fẹ́ dupò gómìnà àbí wọn lẹ́tọ̀ọ́ sí ni gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀. I can come out at any time. Ẹni tí ọ̀rẹ́ rìn ní ọ̀rẹ́ rìn bá pé mo fẹ́ díje dupò gómìnà nbí lágbẹ́ bí òṣèlú kan lèmi náà ti jáde Oríyọmí Hamzat ti jáde ńbàdàn kò sí ní tọ́bọ̀ fi sorí tìǹà kí o ṣe. So ambition kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ ẹbí Adeleke ambition ẹbí wọn ni agbájé lówó babẹ̀ ẹ lóògùn àǹfààní mọ̀lẹ́bí wọn nìkan ní fa ẹni ó bá jẹ lábẹ́ kínní kan ní ọmọ gbé ń sílé. So the earlier the better táwa já tá ń jà tá ń para wa nítorí olóṣèlú tá a bá jára sinmi. So fọ́nrán ọ̀hún ọgbàgbòrò kan lẹ́yìn fọ́nrán ọ̀hún òun náà ni gómìnà Démọ́lá Adeleke bọ́ síta gbangba wọ́n sọ̀rọ̀ wọ́n ní ẹni ó bá ṣe tẹ́nìkan ò ṣe rí bójú olúwa rẹ̀ bá rí ní tójú ẹnìkan ò rí rí kò sí ní tó burú mbẹ̀. wọ́n ní sẹ́nétọ̀ Adénígbà Fádàhùnsí pé wọn ò yẹ lẹ́ni tó yẹ kó sì wà láàrin ìgboro wọ́n yẹ kíjọba ó ti mú wọn tì mọ́lé kọ́lọ́pàá ó ti. Now àwọn ọlọ́pàá ti wá gbé ìgbésẹ̀ akin lo and behold torí wọ́n ti invite Senator Fadahunsi bí ròyìn tó tẹ̀mí lọ́wọ́ bá jó òótọ́ ni mo sì mọ̀ wípé àwa ìhèrà débi pàmò wílé tí ọlọ́mọ nínú káàkiri iléeṣẹ́ ọlọ́pàá ti invite Senator Adénígbà Fádàhùnsí. So àwọn fídíò ń better play now n tó tún wá jẹ́ bànújẹ́ ọkàn ò ní pé mo tó rí àtẹ̀jáde látọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Ìkan wọn kọ́kọ́ fi tako Démọ́lá Adeleke wọ́n ní you like moral right to call for Fadahunsi's arrest over doctored statement. Wọ́n ná doctor statement yẹn ni lẹ́yìn eléyìí látẹ̀jáde jáde pápápá mo fẹ́ ṣe press statement 12th August 2026 you lack moral right to call for Fadahunsi's arrest over doctor statement. Senator Fadahunsi sọ wípé ìgbà táwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn sọ lé 30 minutes kí ló dé tó jẹ́ pé ibẹ̀ yẹn nìkan làwọn èèyàn yọ ibi tán fẹ́ lò náà yọ ibi tó wúlò náà yọ ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tó tako òfin ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tó jẹnu lọ náà ni wọ́n post. A ní láti gbọ́ the rest 30 minutes a ní láti gbọ́
So, Osun APC lampoons Adeleke. The Osun State Charter of All Progressive Congress APC has pointedly told the state governor Ademola Adeleke, who is seeking re-election under the Accord Party, that he lacks moral right to call for the arrest of Senator Francis Fadahunsi. Àti ẹ̀wà mọ́ntọ́ tọ́mọ́ lórílẹ̀‐èdè yìí, àmọ́ntọ́ right, àmọ́ntọ́ tọ̀nà, àmọ́ntọ́ yásọ, àmọ́ntí ọ̀yá sọ, àmọ́ntọ́ wetí gbà mílẹ̀ tí ò betí mu. We just talk anyhow. Okay. Under the Accord Party, that he lacks moral right to call for the arrest of Senator Francis Fadahunsi, representing the Osun East Senatorial District of the state, over a doctor's statement attributed to him, which was glaringly out of context. Nbi gbogbo alájọ ń gbọ́. Kí wá ní gọ́ọ̀mẹ̀ntì, kí ni iléeṣẹ́ ọlọ́pàá, kí ni wọ́n invite Senator Fadahunsi sí? The state chapter of the Accord Party has been making a fuss over the out of context statement credited to the federal lawmaker that the APC members should kill the members of Accord Party. In as much as we, as a party, do not support jungle justice for whatever reason, but we are stating equivocally that the accusation of the Accord Party functionaries in this regard was born out of the desperation of the players of the relatively unknown political party to act maliciously against the highly respected and peace-loving federal lawmaker under the guise of plain politics. We all heard him. This is not a matter of plain politics. Mo ti ń gbọ́ nísìn báwọn èèyàn kan kàn déédéé máa wọlé àwọn èèyàn kan wọ́n dẹ̀ déédéé gbé wọn lọ, a sì ní mọ láríjàbí tí wọ́n gbé wọn lọ ó ti lé lóṣù. Demola Adeleke ṣẹ̀ṣẹ̀ confirm nínú fídíò tí mo máa padà play fún yín wípé àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú Accord ní làwọn ọlọ́pàá wá arrest wọ́n sì gbé wọn lọ Àbújá, wọn ò dẹ̀ ní release wọn títí di Monday lẹ́yìn tán bá sọ rìsọ́ọ̀tì. Arresting Accord Party leaders on the eve of an election amount to police helping and assisting the APC Osun to rig the election. Now, Demola Adeleke said, tó bá wáyé bẹ́ẹ̀, tó bá jẹ́ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ yẹn ń fi Nàìjíríà hàn gẹ́gẹ́ bí lawless country, ìlú tí ò lófin. Kì í ṣe pé àlófin, àṣàmúlò òfin ni, òfin ni ò mú gbogbo èèyàn. Òfin tó mégún, a sọ pé ọmọ ẹlẹ́hàá bí? No, òfin tó mégún ọmọ ẹlẹ́hàá. So, now, ó wá ní tó bá rí bẹ́ẹ̀, a jẹ́ pé ìjọba àpapọ̀, iléeṣẹ́ ọlọ́pàá, wọ́n ń kó ẹgbẹ́ òṣèlú All Progressive Congress lọ́wọ́ láti rí ìgbìbò, láti ṣèrú ìbò nípínlẹ̀ Ọ̀ṣun. So, bó bá wá rí bẹ́ẹ̀ lóòótọ́, kí lágbára tá a wá ní tá a fẹ́ sà? A mọ̀ wòran náà ni. People that be arguing with you. A ní Ṣùṣedé kan, ẹ lójú ọdún ni àmọ́ bó ṣe rí ni, àrò ẹ̀yìn lọ́rọ̀, à ń sọ̀rọ̀ lálùdí ẹ̀ ń sọ ti lálùpọ̀n. Anybody who says his children should be killed, let him wait and be looking at them until he himself is eradicated from the country. Can you imagine? Ẹ gbọ́rọ̀ lẹ́nu sẹ́nitọ̀. Ẹnikẹ́ni tó bá sọ wípé wọ́n ní wọ́n pa àwọn ọmọ ẹ̀ kó náà ò dúró títí tó fi pò náà. Can you imagine? Sẹ́nitọ̀ ní sọ̀rọ̀ o, àgbàlagbà for that matter. I have made my point. The stops will be killing. We have reported to the Oba and his chief, and I've told my people they should go ahead and do their business. They are discouraging them from this. The man talking in Ede, all his family and everybody, they are all there. Nobody has been killed in Ede. Why are you terrorizing my district? If you are a good governor, why are you terrorizing my governor? Ṣé wọn ò pààyàn lẹ́dẹ̀ ni? Wọ́n pààyàn lówó díẹ̀dẹ̀. Bọ̀dá sẹ́nitọ̀, wọ́n pààyàn lówó díẹ̀dẹ̀. Ẹnu yín ni ọ̀kálù yín. Sáwọn tí wọ́n ń para wọn ní Iléṣà, sáwọn ará Ẹdẹ ló wá pààyàn ń bẹ̀. Àbárà Àràgbìjí ló wá pààyàn ń bẹ̀. Sára Adà ló wá pààyàn ń bẹ̀. Àbáwọn èèyàn ọ̀yàn, àbárà Afẹ̀ ló wá pààyàn ń bẹ̀. Bó bá já outsider ló wá pààyàn ń bẹ̀. Kí ló dé tẹ́ arrest wọn? Kí ló dé hold wọn accountable?
ṣé Démọ́lá Adeleke ló wá tẹ̀dẹ̀ wá tó wá pààyàn ń bẹ̀ yẹn ẹ ṣe justice fúnra yín àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà ń bára wọn jà kì í dẹ̀ ṣàkọ́kọ́ nìyẹn ntọ́sẹlẹ̀ ní ẹ̀sà òkè wọn pọ̀ ń tọ̀ ń gbé kì í ṣàkọ́kọ́ nìyẹn ẹ̀ńtàn pa lówódé ẹ̀dẹ́ wọn pa gbé. So what are you talking about? You are terrorizing my Senator, is it the only Senator, what has gone wrong between you and Senator Adeleke? Senator Adeleke used to be your ally. You used to be together. All of a sudden, mi tí mo lọ nìyẹn because mo ní different pictures níbí ẹ rí pé méjì péré ni mo lò níbi thumbnail mi yẹn táwọn méjèèjì jọ dúró ya fọ́tò níbi tí Senator Adeleke tó ti dì mọ́ Fadahunsi tí Fadahunsi gbọ́wọ́lé lẹ́yìn òṣèlú wa ń sọmọ ìyá dọ̀tá ara wọn. This is not funny again. It doesn't make sense again. Òṣèlú bọ̀ ọba ọ̀pá bọ̀ ọba òbó lẹ́sẹ̀ a ní láti gbẹ̀mí ara wa torí pa fẹ́ sòṣèlú. Wọlé jẹ́ kí n rí ògo rẹ ṣe ń tọ́ fẹ́ ṣe jẹ́ kémi náà live. Ẹ jẹ́ káwọn mẹ̀kúnnù náà ò gbélé ayé bẹ́ẹ̀ bá fún wa ní dáadáa tẹ́ ń jẹ tẹ́ ẹ̀ fún wa jẹ à ń mánéèjì lè tá ń jẹ àsìpọ̀ Ọlọ́run lẹ́jọ́ àgbàkádàrá a nígbàgbọ́ nínú Ọlọ́run pé ó ṣeé ṣe kọ́lọ́run ó yígbà wa padà ńjọ́ kan. Gbogbo àwọn tẹ́ ń pa yìí majority wọn ló níyà ló ní bàbá láyé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló níyàwó ló fọ mọ́lẹ̀ ẹ waste wọn ẹ ní bá wọn gbọ́ bùkátà lé ayé wọn. why did things go awry? Why did things go south? If there was an error of judgment in choosing a leader, automatically you have to change your point. Where have I gone wrong? We brought him. We thought he knew what he would do. Other for him to be dancing and be deceiving people. Now, can you imagine? We brought him in. Àwọn rò pé yóò ṣe dáadáa. Ó wá ń jó, ó ń tan àwọn èèyàn. Senator Fadahunsi ìgbà tọ́lọ̀ wọn máa já yín egbò mú lórí ìpínlẹ̀ Ọ̀ṣun làwa wà ìpínlẹ̀ Ọ̀ṣun là ń gbé èmi ò rí effectiveness pẹ́yìn gangan wà ní Senate láti jọ́ tẹ̀ ti débẹ̀ a sì wà nínú àwọn tó dìbò fún yín tẹ̀ fi débẹ̀ a wà nínú àwọn tó support yín tẹ̀ fi débẹ̀ sà because expectation tiwa náà ni pé ààyè ṣe jù bẹ́ẹ̀ lọ o n tá fi dìbò fún débẹ̀ nìyẹn o ẹ ṣe up to ìlàjì nǹkan tá a fọkàn sí pé yẹ kẹ́ ẹ ṣe ń gbọ́ sà so now bí Démọ́lá Adeleke ọba wa ṣe rárá kílẹ̀ o I'm not interested in any one of them o but let us say the reality ẹni tó ṣe nǹkan tá a rí bẹ́ẹ̀ bá fẹ́ tọwọ́ wọlé sọ pé ẹ nítorí mélòó lu nǹkan tó ṣe kí ni tó ṣe nígbà ẹ máa gbọ́rọ̀ o nígbà tí màá nìyí sọ̀rọ̀ díẹ̀ sí ó ní ẹdẹ nìkan ló focus sí tán bá fún ọ lọ́kọ̀ọ́rọ̀ kó bò mí. Go and see all the antecedents and what it has done. There's nothing there except those people who are really enjoying it. It's just like a robot there. It's just like a robot there. Ó ẹsẹ̀ sí bíríìjì nílé Ifẹ̀ ni ó sí bíríìjì lóṣogbo kò sí local government tí wọn ò ṣe títì dé. It's just like a robot there. Ṣé rọ́bọ̀tì ló wá ṣiṣẹ́ láwọn ibẹ̀ yẹn tẹ bá fẹ́ ṣòṣèlú tẹ fẹ́ campaign ẹ fi nǹkan mi campaign ẹ má fi tó wojú rí ẹ má fi campaign ńgbà tẹ́jọ wà ní PDP ẹbí Démọ́lá Adeleke maintain party ńgbà tí wọn ò sí lórí àlééfà I credit them for that ńgbà tí Gbóyèga Oyètálá wọlé for that period of time lódìdí ọdún mẹ́rin ẹbí Adeleke ní finance party secretariat àti PDP ní gbogbo local government ṣé robert ló ń ṣe gbogbo yẹn orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè tí ń fún èèyàn nírètí níbi tá a wí sí kọ́lá kú sí kì í ṣe orílẹ̀-èdè tí ṣe kíni tí ń fún èèyàn nírètí ìlú tó gbé olè tí ò gbé ẹni tí ń ṣiṣẹ́ owó ẹ̀ ni ìlú tó gbé oníjìbìtì tí ò gbé ẹni tí ò mú kan mọ́ kan irú orílẹ̀-èdè wà nù. Wọ́n bà ẹgbẹ́ òṣèlú People's Democratic Party jẹ́
kí Démọ́lá Adeleke ọmọ láǹfààní láti díje under that platform. Máànù yẹ wo another party. Ó tún bẹ̀rẹ̀ sí ní build ẹ̀, ó tún fi build ẹ̀ dé stage àti level yìí. Ó bẹ̀rẹ̀ òṣèlú tán, wọ́n ṣàtúntò nínú PDP láwọn ibì kan. So now gbogbo nǹkan tá a tún wá lè ṣe ni pé ká sá frustrate ẹ̀, ká ya poster ẹ̀, ká ṣe nǹkan. Lo and behold, gbogbo àwọn nǹkan yìí mi ò believe pé wọ́n ń rán àwọn tí wọ́n ń ṣe ni. Ṣùgbọ́n ṣe la parọ́ mọ́ èbùsùn jẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ń ló jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe náà ni wọ́n ń rán wọn, àwọn kan ní ń rán wọn. Gbólóhùn tí sẹ́nẹ́tọ̀ sọ yìí, gbólóhùn tí dájà alẹ̀ ni, gbólóhùn tí bà nǹkan jẹ́ ni, gbólóhùn tó lè dódidi ìlú náà ni, gbólóhùn tó lè dáná sòlú lórí ìkíni. Nbola bá gungi, nbola bá sọ, kí là ń bá káàkiri, kí ni ń ṣe wá gan, kí là ń lé ká, kí là ń bá ká, what are we back at? So ó sóòrí bákan bákan. The second issue has to do with the viral video of a service senator, Francis Fadahunsi, who today called for the killing of Accord party leaders and their families. In the video, the senator even threatened that where they cannot get Accord party leaders, they should kill their wives and children. This is now beyond politics. This is now a national security threat that requires the attention of Mr. President through the Office of the National Security Advisor. I have raised this issue with the Inspector General of Police and demanded for the immediate investigation and arrest of Senator Fadahunsi. Now, ngbà ni gómìnà ti sọ wípé kí wọ́n arrest Senator Fadahunsi. APC fàtẹ̀jáde ta, ṣùgbọ́n àtẹ̀jáde yẹn ò work. Gbogbo ọmọ káàrọ̀ òjíire pápápá kí n tó máa lọ, mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́rọ̀ Senator Fadahunsi. After seeing the incident, Ṣeun Ọ̀kínbalóyè ló fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Bàbá yìí yìnbọn mọ́ra wọn lẹ́sẹ̀ ń bẹ̀. Ibi tó yẹ ká gbọ́gbọ́n tá a bá bá gọ̀ ń bí a máa dán ni. Ibi tá a bá ti bá wọn rú àgbàlagbà báyìí tí wọ́n bá ń ṣe láńgbáláńgbá, a máa ba àyàn lọ́kàn jẹ́. Ó wà very very disturbing. Kò wá encouraging at all that our politicians failed us. No leadership quality. Anybody tó bá ti ń sọ wípé kán pa kán bẹ́ kò í ṣe leader gidi. Leader tí ò lè calm àwọn èèyàn down, tí ń ru àwọn èèyàn sókè, is not a good leader to the best of my own understanding. Ẹgbẹ́ òṣèlú APC àtẹ̀ntí ń pàpilẹ̀ ẹ̀kọ́. Ìbéèrè ni pé ṣé ẹ nírònú, ṣé ẹ ronú dáadáa, ṣé ẹ láròjinlẹ̀. Gbogbo àwa tá ń gbọ́, gbogbo àwa tá ń wo ikọ́ ló mọ̀ gọ̀, báwọn ọmọ ẹgbẹ́ yín bá gọ̀. Tóṣèlú dí wọn lójú, tó dí wọn létí, tó fọ́ wọn lójú, tí wọn mọ̀ tọ́tọ́ yàtọ̀ sí tí ọ̀tọ̀ mọ́. Lo and behold, àwa ìsọmọ ẹgbẹ́ òṣèlú kankan. Démọ́lá ló wọlé, Ambo ló wọlé, mi ò jẹ́ lábẹ́ kankan nu wọn. So ẹni tí ọ̀dẹ̀ yá ni lówó tí ọ̀dá ni lóko òwò kò lè pe ni lárunwó. Ilé ìtawà mọ̀ ní pé kán jẹ́ kálàáfíà ọjọba nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹni ó wù kó wọlé, ó sá ti mú dàgbàsókè bá lù ú. Mọ́ bá ní Démọ́lá Adeleke ò ṣe dáadáa lẹ́nìkan ṣe fẹ́ wá kóńtàn ó wá tún ṣe. Kó wá gbé ibi tí Démọ́lá bá dé. Báwọn èèyàn bá dẹ̀ wò ó pé Démọ́lá náà làwọn fẹ́ kó tẹ̀síwájú, àhóhí. Òkú tí ì ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀. Ilé ìtawà ń sọ ni pé ẹ má pààyàn mọ́ nílẹ̀ yìí. Everybody have right to live. Gbogbo èèyàn pátápátá ló ní ẹ̀tọ́ láti wà láyé, láti wà láàyè. So now Senator Adenigba Fadahunsi wọ́n ti dọ́dọ̀ àwọn ọlọ́pàá nílùú Òṣogbo. It will be recalled
that Fadahunsi was summoned by the Osun State Police Command over a viral threat to kill Accord members ahead of the state gubernatorial election. The police invitation follows the outrage on social media over the senator's comment, instructing all Progressive Congress APC supporters to kill members of the rival Accord party. Láti máa pa ọmọ ẹgbẹ́ òṣèlú Accord. In a letter dated August 11, 2025 and signed by the Commissioner of Police Election in Osun State, Samuel Etafo Etali, a rally, Fadahunsi was ordered to report to the State Criminal Investigation Department, SCID, in Osogbo on Wednesday, August 12, Oninani, at 11 a.m. Ṣùgbọ́n past 2 ní bàbá tó lọ. According to Cable, the letter stated that the police invited Senator Fadahunsi to clarify the circumstances surrounding the statements allegedly made during an APC campaign in Ilesha on Tuesday. So, in the video, the lawmaker was captured in a viral video telling his supporters that members of the Accord party should be paying if encountered ahead of Saturday's in Osun governorship election. Ọjọ́ wo ìgbà wo la fẹ́ ṣe lè dà? Ṣé bá ṣe mọ́ bá lọ náà nu? Àwọn olóṣèlú wọ́n mọ̀ rẹwà jẹ́ ti leternity. Okay o, as if that wasn't enough, the recent adoption of our governor candidate Asiwaju Munirudeen Bola Oyebanji Ambo by the former governor Olagbosoye Oyinlola, former secretary to the state government Alhaji Fatai Akinbade, former Southwest deputy chairman of the PDP Alhaji Tajudeen Oladipo, who also at the time functioned as state commissioner for finance under the administration of former governor Oyetola, were part of the reason why the sinking governor is not sparing any object to bring down his real and perceived enemies. The sinking governor. Ṣé jó sink kárí pọ́ fẹ́ sink. Ẹgbẹ̀tàlá propaganda kò lè sọ ẹnìkankan di governor. Ẹgbẹ̀tàlá propaganda kò lè mú èèyàn kan kúrò nípò governor. Faith wa la máa dì mú tó bá di Saturday. Ẹnìkan ó joyè, ẹnìkan ó jẹ gbèsè. Ẹnìkan wọlé, ẹnìkan ó fi gbé bọnú. Ntáwa ń sọ ni wípé kẹ́mi ẹnìkan kó má ba lọ. Ẹ dìbò wọ́rọ́wọ́, ẹjá dìbò wọ́rọ́wọ́. Kẹ́ni tó bá wọlé kó wọlé, kẹ́ni tí ò bá wọlé ó gbà kámú. Antecedent ni ẹ jẹ́ kó ṣiṣẹ́ ń bẹ̀. Kí ni iṣẹ́ ìríjú à ń bọ̀ tí ó fi wọlé? Kí ni iṣẹ́ ìríjú APC tẹ́ fi nígbàgbọ́ pé máa wọlé? Kí ni iṣẹ́ ìríjú Demola Adeleke tí ó fi wọlé? Kí ni iṣẹ́ ìríjú ẹgbẹ́ Accord tán fi mọ̀ pé àwọn wọlé? Eléyìí ò ní kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí. Jàgídíjàgan kọ́ tìpátìkú kò kọ́. Ó wà very very unfortunate. Irú òṣèlú wo la wá ń practice? Ńbo la ń lọ gangan? Kí là ń bá káàkiri? Lórí ẹ̀mí tí tó lè mọ́ dọ̀la. Lórí ẹ̀mí tá lágbára lórí ẹ̀. Lórí ẹ̀mí tá tó jẹ́ pé àwa gangan ò lè sọ pé báyìí ni yóò ṣe dúró dà. Okay o. Based on an address of a press conference on the non-issue by the ongoing governor Demola Adeleke on Tuesday, it was crystal clear that the governor and his co-travelers are still nursing the pain of the defection of Senator Fadahunsi from People's Democratic Party. Now, bẹ́ẹ̀ bá sọ pé Demola Adeleke náà sí torí pé Senator Fadahunsi kúrò nínú Accord Party. Gboyega Oyetola sóhun náà sí pé Demola Adeleke fẹ̀yìn ẹ̀ janlẹ̀. So, tá a bá ń ta ká mọ́ tọ́ kọ́ mọ́ bá dẹ́ran àpádànù. Kéwúrẹ́ ọmọ dọ́sù jẹ lọ́wọ́ ẹni. Gbogbo ayé rẹ tán torí pa fẹ́ dìbò gómìnà torí pọ́ ẹ̀yìn wa. Gbogbo àwọn tí ń díje lónìí wọn ó kù ń jọ. Àwọn ọmọ tí wọn ò tí ì bí wọn wá jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Clayton fẹ́ fi rẹ́kọ̀dù tí ò dálẹ̀ torí ipò òṣèlú. Ṣé torí pa fẹ́ sìnlú náà lélẹ̀ àbí torí pa fẹ́ sinra wa torí pa fẹ́ kówó jẹ torí pa fẹ́ no.
àwọn èèyàn ló máa ń choose olórí wọn. ẹ ń bá tẹ̀lú lọ́rùn ní ẹ jẹ́ kí ló dìbò fún, ó ṣe wá di tìpátìkúùkù. gbogbo ọgbọ́n àtètè tí kálukú yín mọ̀lẹ́ ti sán. eléyìí tó sáìtẹ̀ ìtọ́ dá wa lójú ni pé ẹ tàbò wọn ó sì ràbò. yes àbí wọn tàbò ẹ̀yin náà ràbò. ẹgbẹ́ òṣèlú gbogbo ẹgbẹ́ òṣèlú ni wọ́n tàbò, especially APC at Accord. reality Accord ó fáwọn èèyàn lówó, àwọn èèyàn gbà. APC ó fáwọn èèyàn lówó, àwọn èèyàn gbà. because ebi ti pa àwọn èèyàn kọjá àyè. bàbá dẹ̀ ń try láti sọ fáwọn èèyàn wípé owó tẹ́ ń gbá yóò ní gbọ́ bùkátà yín wá ní ibẹ̀ ni ó jókòó sí, àwọn ò lè káwọn mọ̀ gbà o. For how long? all right, ẹ já kọ́ gbọ́rọ̀ lẹ́nu Démọ́lá Adeleke. We have credible reports that a police signal has arrived in Osun directing immediate arrest of Accord party leaders. ẹ gbọ́ báwọn police signal wọ́n ti dé sọ́sùn ńbo wọ́n ti wá látàbújá. àwọn eléyìí tó wá òun wọn ò wá torí ẹni tó bá ṣe jàgídíjàgan, wọn ò wá torí ẹni tó bá fẹ́ ràbò, torí àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú Accord ni wọ́n ṣe wá. why sáyé sọ̀rọ̀ tá à ń gbọ́ sóòótọ́ ni, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí ò rí bẹ́ẹ̀? àwọn kan ní ààrẹ Bọ́lá Tinubu wà too desperate láti gbọ́sùn by fire by force. àwa wá ní kò yẹ kó lè rí bẹ́ẹ̀ torí kò tí Bọ́lá Tinubu wà ń Tinubu ọ̀mọ̀ pé òun ò dé bẹ́ẹ̀, orí ló gbé dé bẹ́ẹ̀. oríṣiríṣi nǹkan ló iṣẹ́ tako Tinubu, àwọn tó trust wọ́n iṣẹ́ tako, ẹgbẹ́ òṣèlú ẹ̀ wọ́n iṣẹ́ tako, ṣùgbọ́n kádàrá ní rárá òun gangan ló ń fẹ́ nípò yẹn ni Bọ́lá Tinubu fi débẹ̀. ṣé lóòótọ́ ni Bọ́lá Tinubu wà desperate láti gbọ́sùn? For what purpose? On what purpose? mo ti ẹ̀gbáyé sọ ọ̀rọ̀ kan pé àwọn kọmitì kan wọ́n ràn wọ́n wá látàbújá ní tí Bọ́lá Tinubu sọ fún wọn, ó send mẹ́sẹ̀gì sí wọn pé ìgbà tó ń bá máa rí wọn ní Monday winning result ló ń fẹ́ rí lọ́wọ́ wọn. I was like, ṣé ààrẹ ti mọ ibi tí ó wò sí ni? ṣé wọ́n ti mọ ibi tí ó sọlẹ̀ sí ni? ṣé wọ́n fẹ́ fọ́ọ̀sì èèyàn lé lórí ni? ṣé gbogbo wa náà wọ́n lè fọ́ọ̀sì èèyàn lé lórí? so now Oyinlọlá o, Akínbádé o, Ọládìpọ̀ o, kìnnì kankan o, wọ́n kéde àtìlẹ́yìn wọn fún àǹbọ̀. wọ́n fáìn náà o. ẹni bí ọba wù yẹn lèèyàn máa ń lọ, nítorí bá wù kálukú ni kálukú lè ṣe. ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ló ní final say. Anybody ló lè wọlé láàrin wọn sẹ́ẹ̀. Anybody lèèyàn lè kéde àtìlẹ́yìn fún. ẹni tó bá foolish ni ó ní gbẹ̀kẹ̀lé nínú èèyàn pé èèyàn kan ò lè ṣe báyìí àbí èèyàn kan ò lè ṣe báyìí. Based on the recently developed hostile actions and inactions of the visibly embattled Governor Adeleke, it is not against shame to observe and conclude that desperation has. So n tí wọ́n sá ń gbìyànjú àti sọ́nbẹ̀ ni pé Démọ́lá Adeleke kò ní right láì sọ pé kán arrest Fadahunsi. All right. wọ́n bèrè lọ́wọ́ Fadahunsi. We also know the directive includes that they should be taken to Abuja immediately and should not be released until Monday. ẹ gbọ́ wọ́n bá ti mú wọn Abuja ni straight, bóyá bàálù wọn wọ̀ débẹ̀ o, bóyá ó kó ojú irin ni o, kàn sáà mọ́ kó wọn lọ Abuja kàn sì mọ́ release wọn until tá a bá dìbò tán Sátidé, tá a kàbò tán Sunday àti Monday kí wọ́n tó ẹ̀sẹ̀ release wọn ńgbà tí wọn ò ní lè take part nínú election yẹn rárá. èmi ò gbà pé bẹ́ẹ̀ lórí o, ṣùgbọ́n gómìnà ló sọ bẹ́ẹ̀. I have spoken to the Inspector General of Police about the project directive to arrest Accord party leaders. But I am appealing to him that if this development if it is true, it is illegal and present Nigeria as a lawless country. ṣé wọ́n Démọ́lá Adeleke ẹsẹ̀ mọ̀ wípé Nigeria is a lawless country ni? Now àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kan wọ́n ń boast wípé agbára federal làwọn ó lò.
bóyá wọ́n lágbára federal might ní làwọn máa lò. Lóòótọ́ nínú ìdìbò tó lọ Bọ́lá Tinubu ó wọlé nípínlẹ̀ Ọ̀ṣun. Bọ́lá Tinubu ó dẹ̀ fẹ́ lu gbogbo agbára láti wọlé léléyìí nípínlẹ̀ Ọ̀ṣun. Yọ́dẹ̀ wá wò ó pé the only thing tóun lè ṣe òun ni kóun kọ́kọ́ mọ bí gómìnà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress yóò sì wọlé lọ́sùn náà. Now tẹ́ ẹ bá wò dáadáa oríṣiríṣi nǹkan tí wọ́n ṣe fún Bọ́lá Ahmed Tinubu náà ṣe fún Démọ́lá Adeleke báyìí. Wọ́n frustrate Bọ́lá Tinubu nígbà tí election ń bọ̀. Ẹgbẹ́ kínní wà ìmílọ́kàn wọ́n pawó láró cashless policy. Ó ní ẹ̀bá àkówó ńlẹ̀ ẹ̀bá àfowókówó epo ẹ̀bá àpawó láró a máa dìbò a sì máa wọlé against all odds. Bọ́lá Ahmed Tinubu wọlé lójú ẹlẹ́gàn lójú ẹlẹ́tàn lójú ọ̀tá lójú àwọn ọ̀rẹ́ tó ń fojú lójú àwọn ọ̀tá tí ń fojú hàn bí ọ̀rẹ́. Bọ́lá Ahmed Tinubu wọlé. Ṣé ẹ wá rò wípé Adémọ́lá Adélékè tún lè ní sympathy lẹ́ẹ̀kejì lọ́dọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun? Àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun lè sọ fún yín pé kádàrá níṣẹ́. Ṣé Démọ́lá Adélékè ṣiṣẹ́? Ẹ jẹ́ kí eléyìí wà lọ́dọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun láti sọ fún wa bó bá ṣiṣẹ́ ìbò náà dẹ̀ máa fi sọ. Ẹ já gbọ́rọ̀. The background for you saying that you and your group will retaliate because you believe that some of these people have been killing your own people, and that's why you say you don't want to see any Accord Party member, they should be killed. No, wait. Ṣé wọn kí Balóyè ló béèrè báwọn? Ẹni wọn ẹ gbọ́dọ̀ rí Accord member kankan gbogbo àgbọ̀ lẹ́ẹ̀kan. Tẹ́ ẹ bá rí ẹ̀pà wọn ni gbogbo àgbọ̀. Fadahunsi ló fẹ́ dáhùn yìí. Today, last night to today, we have recorded more than 11 dead people. Several were wounded by this same group. Now, Bàbá Fadahunsi ní lónìí àwọn ti rí cases bíi 11 àwọn èèyàn tọ́jọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú àwọn tí wọ́n pa. My own question is, ṣáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord ń wọlé lọ pa wọ́n níbẹ̀ ni? Àbí wọ́n jọ ń gbéjà kojú ara wọn? Làwọn kan fi ń kú làwọn kan fi ń ṣèṣe. Kò ṣẹlẹ̀ tó tọ̀nà ńbẹ̀, kò ṣẹlẹ̀ tó yẹ kó wáyé ńbẹ̀. To the best of my understanding. Bóyá lọ káàyàn mọ́lé kò bófin mu. Bóyá pàdé ara lójú ọ̀nà ń bára wájà àìnírònú ni. Kéèyàn sọ̀rì tínú ni. Pé èèyàn náà ò lè jẹ́ nǹkan kan. Ẹni àmọ̀rí ìbá kú bó bá jẹ́ kú ló já mọ́ iná fi ń para wọn dànù. And they are all members of my community, and they are all members of my party. If they are not members of my party, they are all my constituents. How will now, Senator Francis Fadahunsi, how will I open my eyes and be complaining to police? They have been releasing them on bail. They have been releasing. So, torí pé ẹ ń complain fún àwọn ọlọ́pàá arrest wọ́n release wọn on bail. Ilé so wo wípé ẹ̀yin náà. But Senator, is that the basis for you saying you will retaliate? Because you are a lawmaker, and there are those who will say that sounds like the words of a lawbreaker. How would you say retaliate? How would you say people should be killed? Kọ́lọ̀ ń bá ń kẹ́ ẹ ṣe wọn kì í bá lóye dáadáa. You are a lawmaker. Ìwà tẹ́ ń wù ìwà lawbreaker ni. Ẹ̀yin tẹ́ ẹ já sòfin. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ asòfin àgbà. Àwọn tá ń respect ni o lójú yín tẹ́ ń respect nìyẹn o. Except few of us tá à ní respect kankan fún olóṣèlú Nàìjíríà. I don't have respect for anybody, including the president. No respect for anyone. Buhari kan gbà fún wọn torí kò síbi tá a fẹ́ lọ kò sí nǹkan tá a fẹ́ ṣe. Kí nìdí tá a fi ní respect fún wọn ni pé kí ni tí mẹ̀kúnnù jàǹfààní láti 1999 tá a ti padà sí democracy? Just tell me. We are the one paying the price. Àwa mẹ̀kúnnù òlú là ń san gbèsè. Àwa náà ń yọ gbogbo nǹkan lórí wa. Àwa la ń repo ọ̀wọ́n bọ́ wọn. Àwa la ń róúnjẹ ọ̀wọ́n bọ́ wọn. Àwa ní ìkọlù ń kọlù. Àwa la wà níbi tán ti ń jìyàn gbé. Ẹ má gbọ́wọ́ lọ́wọ́ o. Wọ́n bá ti dé o, ẹ̀yin náà mọ̀ pa wọ́n dànù ni o.
kò yẹ serving senator ó yẹ ní gbogbo kó pèsè òjìnà kò yẹ alùbàtà kò tọ́ sí alùbàtà lẹ́nu. My high court, and the criminals have been released, and they are calling them their children. You don't want me to talk. Today, I had to lead my people to the palace. When we got to the palace, the Oba was not there. We met a junior one. We called the senior one that enough is enough. I cannot sit down that a governor start terrorizing my community. Enough to do. I cannot sit down that a governor start terrorizing my community. Ṣé gómìnà ló kó mọ dání ni? Ìbéèrè yẹn nu tí kì í bá dìjà o. Ṣé Démọ́lá Adeleke lọ sọ fún wọn pé ẹ lọ léṣà ẹ rì mọ́ sá wọn ẹ rì mọ́ pa wọ́n? Sáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ni wọ́n kọ́kọ́ dájálẹ̀ àbọ̀mọ ẹgbẹ́ òṣèlú APC. Tí n bá mú màá fẹ́ lù pa tó ń tán wọ́n bá lè dá mú máa ń kọ́. Òótọ́ wo ló wà nídìí ọ̀rọ̀ yìí? Iléeṣẹ́ ọlọ́pàá ló lè bá wa ṣèwádìí. Kò sẹ́ni tí fọ̀bẹ tó nù jẹ́ sí o. Agbọ́n ọmọ ṣẹ́ oyin ọmọ ṣẹ́ náà ni o. Bẹ́ẹ̀ bá bí APC wọ́n á ní àwọn ọmọ nǹkan kan bẹ́ẹ̀ bí àkọọ̀dù àwọn náà mọ tẹ́wọ́ pẹ́ bẹ́ẹ̀ ni wọ́n láwọn ọmọ nǹkan kan. And this is you telling people to take laws into their hands. If you listen to me very well, I didn't say it in English, so you cannot interpret all this in English. Ṣé ń gbọ́dọ̀ báyìí? If you listen to me very well, I didn't say all this thing in English, so you cannot interpret me as well in English. Can you imagine? Torí pé wàá sọ léèbó só túmọ̀ sí pé ẹ lọ pa wọ́n ẹ máa pa wọ́n só túmọ̀ sí pé ó ti change sí friendly words. Because I don't just understand. Told them this show that they are weak. This show that they cannot win. They should shut them down by their vote. They should kill them by their vote. So They should shut them down by their vote. They should kill them by their vote. No, you said anywhere you see them. If you see them, ẹ pa wọ́n. Kì í ṣe pé bóyá tó bá di Sátidé ẹ fìbò pa wọ́n lẹ́nu mọ́. Ìyẹn yàtọ̀. Yorùbá là wá. Ẹ̀yin lẹ́bí wa lóòótọ́ ṣùgbọ́n Yorùbá wa tó sáǹdì ju tọ̀dọ̀ yín lọ. Ṣeun Ọ̀kínbalóyè ṣé wọ́n sọ fún pé gbìrà ni àbọ̀mọ Yíbò àbọ̀ òun ò gbọ́ Yorùbá kò gbọ́ Yorùbá rárá kò lè sọ Yorùbá rárá. Kò wá mọ̀ túmọ̀ tẹ́ ẹ sọ. anybody that is interpreting in the tip top here and there, that is his business. We just played the video, Senator. We played the video. Did you understand the Yoruba I say? Yeah, I'm a Yoruba. I speak Yoruba fluently. I've read the news in Yoruba. I write you. Can you imagine? Ó ń béèrè lọ́wọ́ Ṣeun Ọ̀kínbalóyè pé so understand nǹkan tó ń sọ Yorùbá. Ìyẹn dẹ̀ ni Yorùbá lòun. Ó ń gbọ́ Yorùbá. Òun ti kàròyìn Yorùbá. Òun ti kọ̀ròyìn Yorùbá. Òun dẹ̀ ń sọ Yorùbá tó dán mọ́rán lẹ́nu. Yoruba fluently with all of the marks. And what you said, and we can play it again, Senator, except if you say that you made a mistake in what you said, and if you say that is exactly not what you said, but that is what is being, we heard you say in that videotape. Was it that you made an error of judgment or error in your speech, Senator? Look at the body of my statement. It was up to 30 minutes. What you have already brought out is an edited. So I don't belong to all those. Ó jẹ́ edited kò jẹ́ edited. Did you say it? Ẹ wí bẹ́ẹ̀ àbẹ́ ẹ wí bẹ́ẹ̀. Ìyẹn ló matter. Because ẹ disappoint wa woefully. Expectation wa meet ẹ up lọ́dọ̀ yín. Ẹni tá a fojú òpó gentle, ẹni tá a fojú òpó cool, ẹni tá a fojú òpó yóò ṣe dáadáa, ẹ ṣe nǹkan kan, ẹ ṣe nothing. Ẹ gbàgbé empowerment òsì tí gbogbo yín ṣe káàkiri o. Kẹ́ ra machine 10, kẹ́ ra clipper 5, kẹ́ ra dryer 10, kẹ́ sọ pé ha fáwọn èèyàn ẹ̀rọ ata 10. Ìyẹn kọ́ náà ń pè ní good governance. Ìyẹn kọ́ náà ń pè ní impact. Gbogbo owó tẹ́ ń pa tẹ́ ń kó jọ tí wọ́n ń fún yín kí lẹ́ fi dà lọ́la. Èèyàn mélòó lẹ fi ràn lọ́wọ́? Ń sẹ́ni gbogbo senatorial district ọ̀hún. Èèyàn mélòó ni Senator Fadahunsi ti help? Èèyàn mélòó lẹ ti gbé bùkátà ìlérí? So ọ̀rẹ́ àtijọ́ ó wá dọ̀tá àtijọ́ nísìn.
Ọlọ́run ràn gbogbo yín lọ́wọ́. Why his own problem is there. Every day we connect all these people to join us because they have seen that there is emptiness in that place. Ẹ jẹ́ kí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun kan sọ ilé yìí lọ́jọ́ Sátidé. Látayébáyé làwọn èèyàn kan ti ń kó nínú pátì kan lọ sí pátì kan. The same set of people tó wà ní APC lónìí PDP ni wọ́n lánàá. Àwọn tó wà ní àkọọdù lónìí PDP ni wọ́n lánàá APC ni wọ́n lánàá. So ilé yìí ò jẹ́ tuntun. Ìdùnnú ẹgbẹ́ kan ni kẹ́gbẹ́ kan bàjẹ́ káwọn tó ń gbé inú ẹgbẹ́ kan kó kángárà wọn wá sọ́dọ̀ wa. Ìdùnnú ẹgbẹ́ kan ni àṣeyọrí ẹgbẹ́ kan ni. Àwọn tí dẹ̀ ń wá tí wọ́n ń dìfẹ́ẹ̀tì yìí kì í ṣe freely kì í ṣe free. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dìfẹ́ẹ̀tì kò ní PDP yìí kì í ṣọ̀fẹ́ lọ́bádé. Nǹkan dúnnú àkáàtì yín gbì lówó tí dẹ́rù bòṣì. Ń lọ jẹ́ kí kálukú yín ọkọ̀ pàkọ́ síbi ẹ ti ń bọ̀. Ń lọ jẹ́ kẹ́ dọ̀tá ọ̀run ọ̀gbẹ́bọ pẹ̀lú àwọn tẹ́jọ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. That is not politics. That is business. Gbogbo èèyàn ló ṣe é tàn, Ọlọ́run ọba àtòjìjí ẹni ò ṣe é tàn. You can't deceive your shadow. You can never deceive God Almighty. Bẹ́ẹ̀ sòótọ́ kò kàn wá, bẹ́ẹ̀ sòótọ́ kò kàn wá, bẹ́ẹ̀ ṣe dáadáa kò kàn wá, bẹ́ẹ̀ ṣe dáadáa kò kàn wá. Ẹ sáà mọ̀ sọ pé ká má jẹun, àtìgbà kádàrá, àṣìyàn ni majority yín. Àìmọye gómìnà láṣìyàn. Gbogbo yín lẹ gbẹ̀tọ́ pé defect. Kò sí nínú yín tó defect pẹ̀lú ojúbọ̀rọ̀. Gbogbo yín ní nǹkan tẹ̀ lọ́wọ́ bí ọ̀dẹ̀ tẹ̀ ń lọ́wọ́ ó dún gbì nínú àkáǹtì. Òótọ́ ti sọnù ńlẹ̀ yìí. AI being controlled by all of them. Kò yàtọ̀ sí AI, ó sàn ṣiṣẹ́. I don't hide my feelings. He is not fit to be there. Now that I have left him, that is. He is not fit to be there. But torí pé PDP fẹ́ wó lẹ́sìn sákò ńbẹ̀. Gbogbo ilẹ̀ jọ plan pé fẹ́ kúrò ńbẹ̀. Démọ́lá Adeleke gan fẹ́ kó PDP wá sí APC. Ẹjọ́ dámọ̀ràn ni ó ní kẹ́ ẹ máa ń so. Ìgbà táwọn tó wà ní APC sọ pé láéláé àwọn ò lè fún tíkẹ́ẹ̀tì ló ṣe sẹ́raró lòun ò fi wá mọ́. So gbogbo tẹ́ ẹ bá ń sọ ẹ máa mo kọ́ àmọ́ lápẹẹrẹ ẹ máa máàkì ẹ o wọ́n ń kọsẹ́ yín lẹ̀ o. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ojú ayé yín lẹ́ ti tán. Kẹ́ tó dàgbà kẹ́ tó lọ bí àgbáre lẹ́ ti tán. Everything is Ede. So if my own district is poorly funded, is poorly empowered. We don't know the district you are talking about because we are all in Ife-Ijesa senatorial district and Demola Adeleke has touched almost everywhere. Ṣé ẹ gbọ́ sà ẹ sọ district yín yẹn tí Demola Adeleke ò mọ́wọ́ dé reality làwa ń sọ fún yín. I am not a politician. Mi rò pé rí kí n sọ̀rọ̀ kankan pa politics ìpínlẹ̀ Ọ̀ṣun rárá láti bí oṣù bíi mélòó kan sí ìsìn mọ̀ọ́mọ̀ dákẹ́ ni. Mo fẹ́ kí kálukú ó jó lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n gbà tó mú ọ̀rọ̀ ikú dání ló jẹ́ kí n jáde yìí. Mo rí pé kì í sọ̀rọ̀ tó yẹ ká gbọ́ lẹ́nu àgbàlagbà anywhere tẹ́ bá ti rá àwọn ọmọ ẹgbẹ́ accord ẹ̀pá wọn ni. Ìfò kan mú káàdì dání kan fẹ́ dìbò ẹ̀ ń dẹ́rù bà wọ́n nù sódà táwọn ò ní lè jáde lọ́la ò ní lè jáde jọ sáọ̀dẹ̀ pàwọn fẹ́ wá dìbò for what? Ìyẹn ò ń ṣe politics mọ́ náà ìyẹn ò kì í ṣe democracy mọ́ autocracy náà ń pè léyìn. Automatically send for Fadahunsi, we leave that empty barrel. That is me. Now that I've joined my own. That means you are just a businessman. Ọjọ́ tó dùn kájọ jẹ́ ọjọ́ tó bá ti kan ká fi ilẹ̀. You are just you are not a politician. You are a businessman. Nbi tó kèlè yín ti pọ́n lórílẹ̀ káàkiri. I can say that categorically. Àwọn tẹ́ ẹ lè mọ́ fẹjú mọ́ àwọn ò sínú wọn. Àwọn tẹ́ ẹ fẹjú mọ́ à sínú wọn. À sínú ẹni tí ń kànlẹ̀kùn lé olóṣèlú. Torí kò sí expectation kankan lọ́dọ̀ wa sí i. Àwọn tí ń tẹ̀lé lẹ́yìn àwọn náà expect pé ẹ empower àwọn. Kò sí empowerment ẹ ṣe fúnru wa. Mo bá sọ rep member kan pàdé níbì kan wọ́n invite ẹ̀ síbẹ̀ wọ́n ní kó donate ó donate owó tó kéré mọ́ ẹ̀ sà
àwọn ọlọ́mọ tí ó gbẹ̀ empowerment lọ́dọ̀ yín a need connection tọ̀dọ̀ yín connection ọ̀dọ̀ Ọlọ́run la need ní certificate tí mo fi wáṣẹ́ mi is engineer tí ń sọ pé kẹ́ wá gbé títì fún mi orí Ọlọ́run kì í nígbìmọ̀ wọ́n kàn sọ pé wọn náà lárí pé o lè ṣe ní quality náà fi máa ń pìkì ńlá wá dúró lé lórí. Press statement 1208 provide public update on the invitation of Senator Fadahunsi over threat of pípáyín accord members TICC charges police. Wo tó ní TICC o? Okay, the Imole Campaign Council has called on the Nigeria Police Force to avail the public on the investigation so far conducted on the open call for the pípa àwọn accord members by Senator Fadahunsi Adenigba ahead of August 15 governorship election in a viral video following his invitation. Okay, ọ̀rọ̀ àyìnpá àwọn ilé ń béèrè pé kí lẹ bá Fadahunsi sọ kí ló wá ń wí ìgbà tó dọ̀dọ̀ yín ṣé lóòótọ́ ló wí bẹ́ẹ̀ àbí ó deny àbí ó sọ pé òun sọ bẹ́ẹ̀ mọ́. We consider human life to be too precious to be subjected to such daring threats by Senator Fadahunsi and as such believes that every effort should be spared to guarantee its sanctity. Since the threat was issued by Senator Fadahunsi, our members in Ijesha land and across Osun State have come under immense fear for their life. Kò sẹ́ni tí wọ́n sọ bẹ́ẹ̀ fún tẹ́rù òní bàtáyà rẹ̀ òní já. Can you say tonight unequivocally that you are misinterpreted? You do not mean violence. You are not asking anybody to be killed, because that rhetoric and that narrative has gone far, as though you are asking people to be killed. Can you correct that narrative and say you did not want people to be killed? I did not say somebody they should be killed. Whether I called or bàbá ti kọ́rọ̀ wọn jẹ ṣé wọn kí n bá lóye ti jẹ́ kán kọ́rọ̀ wọn jẹ àwọn ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa gbọ́ bẹ́ẹ̀. or PDP or even APC, they are all my constituents, they are all my members. They know what they are doing. Most of them that are with him, they are there because of what they are eating. But they know that they are. Àwọn tó wá wà pẹ̀lẹ́ yín kọ́ torí kí náà ṣe wà lọ́dọ̀ yín torí tí wọ́n jẹ náà ni. Ẹ sà ẹ̀yin náà pẹ̀lú bí tẹ́ wa náà torí tẹ́yin náà jẹ náà ni. Yà ẹ fòkó nu PDP ẹ̀rí APC dé sí. Torí tẹ́ jẹ́ ń bẹ̀ ni torí tẹ́ sì ti jẹ́ ń bẹ̀ ni. Ẹ mọ́ pàfin ládùúgbò àrán fún wa. Àwọn ògbésẹ́ ràn kankan nu yín. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.